Mákindé bá lóun fẹ́ yọ Aláàfin Ọ̀yọ́ tó bá yọ pátó ìsọ̀rọ̀ nígbà tó bá parí ìjọba tó bá lóun gbógun ti Olúbàdàn tó wà fẹ́ bàbá Ọlábídé tó bá yá tó bá gbógun yẹn ìbẹ̀yẹ máa ṣe òpin ìjọba díẹ̀ tó kù tó ṣe kó fi ọgbọ́n ṣe ó sì rí àmúgbà protest máa lágbára lọ́dún. Mákindé bá lóun fẹ́ yọ Aláàfin Ọ̀yọ́ tó bá yọ pátó ìsọ̀rọ̀ nígbà tó bá parí ìjọba tó bá lóun gbógun ti Olúbàdàn tó wà fẹ́ bàbá Ọlábídé tó bá yá tó bá gbógun yẹn ìbẹ̀yẹ máa dira fún òpin ìjọba díẹ̀ tó kù tó ṣe kó fi ọgbọ́n ṣe ó sì rí àmúgbà protest máa lágbára lọ́dún yìí sẹ̀tìmà tá ní igbákejì náà ó ṣeé ṣe kí wọ́n pa àwọn. mo rí ìran ńlá kan tí ó bà mí lẹ́rù mo rí àwòrán Àbásà tó la iná kọjá iná yẹn ò gbé mo rí àwòrán Jonathan ó la iná kọjá nínú ilé iná yẹn ò gbiná ilé yẹn jó iná yẹn ò gbiná òjò mo rí àwòrán Buhari ó la iná kọjá àwòrán bàbá wa tí ń bẹ́ẹ̀ ní ìsìn mo rí kó la iná kọjá ilé yẹn rẹ̀ gbiná ó lè jó títí a fi ká ìlànà tó lójú ẹ̀rú bà mí o mo wá gbàdúrà pé Olúwa kí ni ìtumọ̀ ọba àbá sọ fún pé kí ni gbogbo àbá nínú ìgbàgbọ́ kí wọ́n dìde àdúrà wàhálà tí Ọlọ́run fi àdúrà gbé kúrò Nàìjíríà nígbà Àbásà tó fi àdúrà gbé kúrò Nàìjíríà ní ìgbà Jonathan tó fàdúrà gbé kúrò Nàìjíríà ní ìgbà Buhari lórílẹ̀-èdè pé tá a bá gbàdúrà dáadáa ní ìrìnàjò tó ń lọ yìí wàhálà yẹn orí ìjọba tó wà bẹ́ẹ̀ yóò dùpẹ́ lórí Nàìjíríà àfi tá a bá ṣe kí ni kí gbogbo wa bá dìde tá a ṣe lára tá a wo ohun tí ìjọba ẹ ṣe tá a wo ohun tí ààrẹ tó wà ń bẹ ṣe tí gbogbo wa gbá òkùnkùn tá a gbàdúrà pé Olúwa gbẹ́dọ̀ yìí ìran gbogbo yẹn dànù lóòótọ́ wọ́n lè máa lépa wa àwọn wá wá kiri àwọn ṣe ṣùgbọ́n àmì sáláì gbàdúrà fún wa nítorí pé Ọlọ́run ò gbé wa kalẹ̀ láti ba ohun jẹ́ bí kò sí pé láti ṣe kí ni o láti tún un tó bá gbé ṣe. lóòótọ́ ló wá sọ pé ìṣẹ̀lẹ̀ kan sì wà lójú ọ̀run bí election 2027 bá máa wá sáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ni ṣùgbọ́n kí n ti mọ orí yìí ó bà mí lẹ́rù ẹ̀kọ́ ilẹ̀ o ọkùnrin tí wọ́n fi ṣe INEC officer yìí wọ́n á fi ẹ̀sìn ni wọ́n á fi jẹ́ kó parí ìrìnàjò rẹ̀ ìwé ńlá wà níwájú ẹ̀ tó dáa ṣùgbọ́n tó fàyà lónìí Olúwa sọ pé gbogbo àkọọ́lẹ̀ rere tó ní lọ́jọ́ tó ti wọ iṣẹ́ Olúwa tá a bá gbogbo ọ̀bá torí à ń gbọ́ nínú ìtàn rẹ̀ pé ó la ìjọsìn ìkọjá tí gbogbo àwọn ọmọ ìjọsìn àti kìrìsìtẹ́nì bá lè dìde ká gbàdúrà fún àbágbà pé àkọọ́lẹ̀ rere tó ní gbogbo nínú ìrìnàjò iṣẹ́ rẹ̀ láyé kí ó tó parí ní ìjọba ẹ̀ka àkọọ́lẹ̀ yóò bàjẹ́ ìṣẹ̀lẹ̀ tí ó bà àkọọ́lẹ̀ jẹ́ yóò ṣẹlẹ̀ nínú ìgbà tó lópe kó fi gbẹ́dọ̀ ṣẹlẹ̀ àwọn ọmọ Ọlọ́run gbẹ́dọ̀ dìde pé bí tí àmúpìtàn náà tó pé ìṣẹ̀lẹ̀ tó máa bá gbogbo lẹ́gẹ̀ẹ́sì ẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ torí mo pé wọ́n mú lọ́wọ́ kì í ṣòwò kankan ló ń ṣèjọba wọ́n mú lọ́wọ́ ń kọ̀wé mi nínú ìlànà hallelujah bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá tó ṣẹ̀jẹ̀ ó ń fọ ní irú abọ́ ó ń fa gbogbo tí ń fọ lóògùn tí ọba àwọn bá sọ fún mi pé ọ̀gá ọlọ́pàá tó jẹ́ ó fẹ́ ṣe àwọn àtúnṣe tí àwọn ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ti bàjẹ́ kó tó débẹ̀ ṣùgbọ́n bó ṣe ń gbìyànjú tó wọ́n fẹ́ jẹ́ kó wọ́n lọ yọ ṣùgbọ́n lágbára Ọlọ́run yóò lò ó yóò lè ṣe àwọn àtúnṣe ìjọba yóò ní bá kárí ààrẹ jẹ́ gbogbo tí òkùnkùn Nàìjíríà bá kójọ lórí ẹ̀ irọ́ ló pa wọn nílé bá kárí ààrẹ jẹ́
ẹgbọ́n mi ẹnikẹ́ni tí orílẹ̀-èdè Nàìjíríà nílò ìrànlọ́wọ́ mo fi àkókò yìí ké sí ọba Ọ̀ọ̀ni ọ̀fíìsẹ̀ àwọn bàbá wa Olúbàdàn, bàbá Aláké, bàbá Ológbò, bàbá Àpẹtẹ ní Oǹdó State, àwọn kábíyèsí tí wọ́n lórúkọ rere, tí wọ́n ní ìmọ̀ rere, àwọn àbá yẹn, àwọn bàbá ọ̀tún lẹ́kọ̀ọ́ gbogbo wọn yẹn kí wọ́n dìde. Àtàwọn bàbá Adégbóyè, bàbá Kúmúyè, bàbá Oyèdépò, gbogbo wọn kí wọ́n máa wo orílẹ̀-èdè ní ìran láàárín àkókò ìṣe 2027, kí wọ́n máa wo ohun tí ayé ń sọ nípa wọn, kí wọ́n má dẹ̀ wo ohun tí ìjọba yìí mú bá wa, ọ̀ kí wọ́n wò pé àkókò tiwa yìí nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ ṣe kí ni o, kò gbọ́dọ̀ bàjẹ́, kò gbọ́dọ̀ bàjẹ́ o. Ẹ̀yin ọmọ ọlọ́run ẹja dúró o. Èkéde tí bàbá Tinubu bá parí ìjọba, wọn ìgbà tó wà ń bẹ̀ ni wọ́n sọ pé bàbá Tinubu ló ṣèjọba bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n tó bá parí ìjọba wọn ò lè sọ pé bàbá Tinubu ló ṣèjọba. Wọn ní ìgbà tí ẹ̀yà Yorùbá, ọlọ́run àwọn ọmọkùnrin sọ fún mi tí ìjọba ẹ bá kúrò ní ẹ̀yà Yorùbá kó tó padà sọ́wọ́ wa yóò lè díẹ̀. Àwọn ìjọba náà ti lè máa fìyà jẹ wá ẹlọ́kọ́lẹ́ o, ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀. Ẹnìkan ò gbà mí, ọnìkan ò gbọ́ tí mò ń sọ. Tó bá gbọ́ tí mò ń sọ yìí ní àkókò yìí, Nàìjíríà rí ìrànlọ́wọ́ gbà. Ẹ̀yin tí ẹ gbàdúrà fún orílẹ̀-èdè ní àkókò ẹ̀ ó rí ìrànlọ́wọ́ gbà. Ìjọba bàbá Tinubu ti ilẹ̀ Yorùbá yóò rí ìrànlọ́wọ́ gbà. Ìjọ ṣèèṣì yóò rí ìrànlọ́wọ́ gbà. Gbogbo ẹ̀yin tí ẹ pé mẹ́sẹ̀ẹ̀dì ẹ ó rí ìrànlọ́wọ́ gbà. Násìrì yóò rí ìrànlọ́wọ́ gbà. Àwọn ọmọ yín yóò rí ìrànlọ́wọ́ gbà. Ìgbéyàwó yín yóò rí ìrànlọ́wọ́ gbà. Ayé wa yóò rí ìrànlọ́wọ́ gbà. Ilẹ̀ Yorùbá yóò rí ìrànlọ́wọ́ gbà. Ẹ máa kọ́ ilẹ̀. Ogun State yìí election ẹ máa ní wàhálà. Tó yẹ ẹni tó yẹ owó ọbẹ̀. Àwọn tó yọ owó ọbẹ̀ àwọn mo gbọ́ pé wọ́n sọ pé mo gbọ́ yẹn ni o. Wọ́n ní ọmọ bàbá Ọbásanjọ́ náà fẹ́ díje. Obìnrin ò sí nínú gómìnà Ogun State yìí o. Tí wọ́n bá tètò òṣèlú bọ̀ tá a gbọ́ ọmọ Ọbásanjọ́ ilẹ̀ APC ní Ogun State yóò ṣe kí ni o, yóò wà lẹ̀ pátápátá. Ọkùnrin ká pè ní Yáyì yẹn mi ò máa rí omi ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú, ṣùgbọ́n ìràwọ̀ rẹ̀ wà lọ́rùn ju gbogbo àwọn tó ń díje lọ. Ó méjì ló dẹ̀ wà wájú rẹ̀ tí mi ò ní lè sọ gbangba tó lè yọ ọ̀nà àbáyọ. Wọ́n lè má gbé ọmọdé àbá gbé ẹlọ́wọ́jọ́ ọ̀la wa, ṣùgbọ́n ìràwọ̀ rẹ̀ nínú gbogbo wọn ó rìn jìnnà ju àwọn tó kù lọ. Ṣùgbọ́n igi ni mo rí níwájú ẹ̀ báyìí pé kó má sàlẹ̀ ìṣẹ́kí ni ká má lè gbé wàhálà yẹn pọ̀. Àti pé ìgbà tó bá wọlé náà wàhálà kan bẹ wájú rẹ̀ nínú ìjọba ìjọba bá gbé ní o tí ìlẹ̀ṣàn bá wà. Mo gbọ́ wípé wọ́n sọ wípé ẹ̀lẹ́sàn Èkó pé wọ́n fẹ́ gbà bọ́ọ̀dì ní ìmọ̀rí pọ́n gbà bọ́ọ̀dì lẹ́kọ̀ọ́. Ní ìjọba wọn yìí o, ní ìmọ̀rí o, mo rí ariwo ẹ̀ láti ṣùgbọ́n nínú ìwé tó wà níwájú bàbá wa Tinubu ní tiẹ̀ ní ìmọ̀rí pọ́n gbé. Ní ìwásọ̀ tó bá lọ pátì mi o. Mo fẹ́ sọ ilé yìí fún wa. Mo lọ sí Èkìtì ní oṣù tó kọjá òkú oṣù. Nígbà mo rí ọ̀nà tí bàbá wa Abíọ́dún àti igbákejì Àfúyẹ́ ṣe tí mo rí tán ṣe lẹ́kìtì. Mo wá wò pé bí ẹnikẹ́ni bá gbógun ti gómìnà náà yóò ṣubú. Àbí ìyàwó àbẹ́ẹ̀rí bọ́nà ti rí. Irú gómìnà Èkìtì yẹn, irú wọn yẹn là ń fẹ́ kó rúùlù
ṣùgbọ́n àṣìṣe kan wà níwájú ọ̀tá rẹ̀ báyìí torí àwọn tó ń ba ìpínlẹ̀ Èkìtì jẹ́ ló kó mára ó dẹ̀ léwu ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí ọba Asuwérésì sí Asuwérésì ní tó ṣẹ̀ ó bá àwọn èèyàn gbogbo rìnrìn àjò Áhábù tó bá rìn ló gbàjọba ẹ̀jẹ̀ ó gẹ́gẹ́ ọ̀rẹ́ ọlọ ó ní dìgbẹ́ sọba láyé nínú gbígbé ṣùgbọ́n gbogbo ìrìnàjò rẹ̀ èèyàn búburú ni ó máa ń bá rìn ní tó fílìsì bàbá wa gómìnà Ọ̀yọ́ ènìyàn ó dàjọba pọ̀ mọ́ àwọn èèyàn búburú ní ìgbà yẹn náà ní 2023 ṣùgbọ́n tá a bá ní kéèyàn ṣiṣẹ́ tó bá dọ́kùn ní Ọ̀yọ́ wa mà pé ọkùnrin yẹn ṣe kí ni ó ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo èyí tó ń sá káàkiri kò sí ìkankan bẹ̀. Ta ló ní ìgbìrànlọ́wọ́ ẹ ó rí gbà Nàìjíríà yóò rí gbà. Ó yẹ kí n sọ nǹkan méjì lẹ́ẹ̀kan nípa bàbá kápẹ̀ ní ayé ṣùgbọ́n nítorí public ní lè sọ ní márùn ẹ̀yà rẹ̀ tó súnmọ́ máa sọ pé nǹkan bàbá mi nǹkan kan tá lè gbèsè ẹ̀sà lélẹ́ ẹ̀rọ. Irú àwọn gómìnà Èkìtì bí ọdún yẹn àtàfúyẹ́ gbẹ́gbẹ́ irú wọn ló yọ òòlù Nàìjíríà ẹni bá dé Èkìtì yóò mọ̀ wípé wọ́n yẹ fún ẹni tí a lè tẹ̀lé. Hallelujah náà. Finally, nítorí àkókò. Ìtí mo sọ fún wa lónìí àti ọmọọba àwọn ọba lónìí, mo sọ fún wa ṣé ẹ rí Násírì Ísírẹ́lì Olúwa gbé mi dìde tí ẹ̀ ń wo ìpín ṣe táyé tó pè mí ní mò ń jẹ́ ọ. Ṣùgbọ́n kò wá sí kankan tí mo lè ṣe rí pé ẹni bá ti gbóòótọ́ dání yóò yàgbọ́n yàgbọ́n. Àwọn kan ní bóyá mo lòdì sí ìjọba yìí àbí mo lòdì sí kíní rárá kò sẹ́ni kankan tí mo lè lòdì sí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Mo lọ sí Èkó ní ọjọ́ kan ní December mo wà lórí Tọ́mìlà bridge mo rí gbogbo mọ́tò tó kú sílẹ̀ ó dàgbàjọ lọ mọ́tò kú sí Tọ́mìlà bridge àwọn èèyàn wá gánà tí wọ́n kí ló ṣẹlẹ̀ bíi ní òpẹ́ náà tiwa náà táyà mọ́tò wa náà bá fọ́ kí ló dé táyà mọ́tò wa náà bá ṣe kí ni mo bá fọ́ ń bò fọ́ta kí ló wá ṣẹlẹ̀ gan-an làwọn ọmọ Gàdílò àwọn ọmọlẹ́gbọ̀nlẹ́ kó jẹ́ nàbá yí wa ká lórí Tọ́mìlà lóru múdẹ́lò sọ àwọn ní ẹjọ́ ẹ complete bọ́ọ̀dù ti ṣe káàkiri mú wá ní complete àkókò mú owó dání wọ́n ní tá a bá mú dání ká ti bá méjì ẹ̀bù dání wọ́n dẹ̀ tó ní POS dání wọ́n tó ní POS dání tá a bá tẹ̀ ṣe nọ́mbà bíi ìwà sáfẹ́ gbà àwọn ẹni tó dúró ní mọ́tò wa ká pẹ̀lú gbogbo yẹn ẹgbẹ́ mọ̀ wípé CCTV tí Èkó ló mú install sí Tọ́mìlà kò dẹ̀ mú àwọn tó ń ṣe iṣẹ́ bíi ṣùgbọ́n mọ́tò wa tó bá sáré jù CCTV àti kíni àmọ́ àjẹwà wọ́n bẹ̀ fẹ́ rọ́ọ̀bù ní wọ́n ní bẹ́ẹ̀ ni lójoojúmọ́ gbogbo rẹ̀ CCTV tí kò mú tó ṣe sí Tọ́mìlà kò mú àwọn èèyàn búburú bọ̀ tí ó wá mú àwọn ọmọ Ọlọ́run nìkan àwa kàkà sọ nìyẹn wọ́n kò lọ́wọ́ wa o wọ́n náà wọ́n kàn ń wò pé àwa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó yẹ ká gbàdúrà bẹ́ẹ̀ lọ à ń lọ wá ATM wọ́n ní wo èyí ó fi àwa kàn ń kì àwọn bàbá adérẹ̀ bí àwọn bàbá ẹ má sọ̀rọ̀ ìbádàgbà àwọn wọn tó tẹ má sọ̀rọ̀ wọ́n lórí ilé ìdàrú tí wọ́n fi rọ́ọ̀bù gbogbo àwọn ẹ̀yìn wọ́n ní bóun náà ṣe ṣe wọ́n ní wọ́n wá ń fi ìṣó
wọ́n fi ìṣó wọ́n fi sínú orí tọ́mílà bèbí yẹn wọ́n á gbé sínú àwọn ibi ìhò wọn yẹn tó tí mọ́tò bá ti wá gorí ẹ̀ ló wà já mọ́tò pẹ̀lú gbogbo bá ṣe é ṣe yẹn àwọn ọlọ́pàá tó wà bẹ̀ wọ́n ọ̀dẹ̀ rí wọn mú wọ́n ọ̀dẹ̀ lọ bá wọn àwọn ọlọ́pàá àgbàwọ̀ wá bá àwọn àkọjá irú Nàìjíríà tá a wà ní Nàìjíríà tó fi àyè gbà ìjọba tó fàyè gbà àmúburú wọ́n tó fàyè gbà àwọn ọmọ Ọlọ́run ṣùgbọ́n lábẹ́ ẹ̀kọ́ tún orí agbẹ́dọ̀ àwọn lọ́wọ́ Jésù náà sọ pé bàbá dáríjì wọn torí wọn ò máa bàbá Tinubu tó tẹ̀ wọ́n bẹ̀ ó ṣeé ṣe pẹ̀lú tí mo rí ó ní èrò rere ṣùgbọ́n mi rò pé ó ní àgbékalẹ̀ rere nínú ìjọba rẹ̀. 2 kò lè ọ̀dà sáàdì Nàìjíríà ó rò pé ilẹ̀ Yorùbá ní gbogbo Nàìjíríà kò mọ̀ pé àwọn gbé wọ́n gbé bàbá yìí wàhálà ní Nàìjíríà ní ìsín ó ti wá mọ̀ wípé kì í ṣe pé Ọbásanjọ́ máa ń ṣe ní òjò ìṣe kì í ṣe pé Jonathan máa ń ṣe ó ti wá mọ̀ ẹ́ pé láì sí ìrànlọ́wọ́ Ọlọ́run ẹnìkan ò lè ṣe àkóso Nàìjíríà kò lè ṣe Nàìjíríà gba ìrànlọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi ẹ gba ìrànlọ́wọ́ ìjọ CAC gba ìrànlọ́wọ́ igun mẹ́rin ayé gbogbo tí àwọn ọmọ Ọlọ́run wà ẹ gba ìrànlọ́wọ́ finally kí n tó parí gbogbo àgbàgbọ́ tó ṣẹlẹ̀ láìpẹ́ pé àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ sójú bọ̀ àbí wọ́n lọ sọ fún òrìṣà pé kò gbọdọ̀ mẹ́ẹ̀jẹ̀ wọn àbí àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n lọ sójú bọ̀ wọ́n lọ sọ pé òrìṣà yóò gbọdọ̀ mẹ́ẹ̀jẹ̀ wọn torí òun mẹ́ẹ̀jẹ̀ àtìyẹ ìjẹ́ sí ẹ̀jẹ̀ ọmọ Ọlọ́run ṣé kò yàtọ̀ sẹ́jà ni bí wọ́n bá jẹ́ ti èsùn máa mẹ̀jẹ̀ wọ́n fẹ́ wọ́n pọ̀ náà ni ṣùgbọ́n àwọn ọmọ Ọlọ́run so kiri kan ló wọ abẹ́ torí pé mo jẹ́ tọ́lọ́ kò lè ta mí kẹ̀rẹ́ ẹ̀ẹ́dàlélẹ́yà láwọ̀ ní ìṣètò èṣù kó o lè rántí Ọlọ́run ṣe máa lọ sí ojúbọ sọ́wà wẹ́n èyí tí ò jẹ́ kí n lè sọ pé sọ́wà nínú Bíbélì nígbà táwọn BBC lọ ìntàvíw rẹ̀ ó sọ nínú ìrìnàjò yẹn pé àwọn yìí ka Bíbélì pé wọ́n fi Bíbélì tẹ̀ra ni ó ní èkejì ó láwọn ọ̀dá sọ̀ sílẹ̀ pé tẹ́ǹpù ni wọ́n dá sílẹ̀ ó ní ẹ̀kẹta ní àwọn yìí sọmọ lẹ́yìn kìrìsìtẹ́nì mọ́ ní àbùsẹ̀kùsẹ̀ kò ṣe dá sí mánà kò tó ṣe kí o àwọn èèyàn yìí méjì àìdá ọ̀ tó bá jẹ́ pé kìí fún méjì àbá ẹ̀mọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sì máa lọ nínú ìjọ tí wọ́n bá ti ní wọ́n fẹ́ sọ tẹsímọ́nì èèyàn ni ó bí máìkì lọ kẹ́ta lọ́wọ́ láìfò ọ̀tẹ́dẹ̀ ètìkẹ́ ọ̀làwọ̀n mi tí wọ́n bá ti fẹ́ sọ tẹsímọ́nì sọ̀sì ẹ̀ ẹnìkan ni yóò di ọwọ́ yóò fọwọ́ òsì bí máìkì mọ́ ẹni tó ń sọ tẹsímọ́nì kankan náà ní fún ní máìkì sẹ́ni pé ó sọ gbogbo àwọn ọmọ ẹ̀jọ́ rẹ̀ bí ó fún wọn sí ní ìgbèkùn òrìṣà ẹni máa ń fẹ́ sọ tẹsímọ́nì sì rí wàá gbé máìkì fún wàá lè sọ táàmù tí ó parí bọ̀ nínú ìlànà tí wọ́n mẹ̀ àwọn olùtẹsímọ́nì kì í wọ́n di máìkì torí máìkì yẹn òrìṣà ni. ẹ wá wọn tún ṣẹlẹ̀ wọ́n sì sọ lọ́dún tó kọjá bí ìbẹ̀rẹ̀ ọdún wọn ní mo rí pé ó gbé àdá ó ń sá àwọn ọmọ ìjọ rẹ̀ lórí tagbára tí ní bàbá Olúwa sọ pé kì í sá àwọn ọmọ ìjọ ló ń sá lórí pé ọjọ́ ọ̀la gbogbo àwọn tó ń tẹ̀lé ló ń bàjẹ́ lẹ́yìn làwọn ọmọ ìjọ rẹ̀ lọ san owó fún òrìṣà wọn lọ gbàdúrà nídìí òrìṣà ẹ̀tọ́ ní Babalọlá ìfẹ́ Babalọlá òkùnkùn Adébóyè òkùnkùn ẹ̀nàṣí òkùnkùn ẹ̀wù gbogbo wà láàyè ta ló gbàgbọ́ pé
Christianity ní ìgbà àkókò yìí ní ìrànlọ́wọ́. Body of Christ ní ìdíkíni o ìrànlọ́wọ́. Body of Christ gba ìrànlọ́wọ́. Torí tó ṣẹlẹ̀ wọ̀nyí ó kọjá ìmọ̀ àti òye ènìyàn. Ẹni tó sì wí báyìí òun lọ sí ìdí òrìṣà. Nídìí òrìṣà yẹn àwọn ọmọ rẹ̀ lọ òde òrìṣà. Àwọn olórìṣà náà wá lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ bẹ́ẹ̀ ajá síbẹ̀. Àwọn olórìṣà wá tún sọ wípé àwọn ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa. Bẹ́ẹ̀ ni ọba ìlú yẹn ti fi ṣọ́ọ̀ṣì ẹ̀ pa. Wọ́n wá òun lè sọ pé Ọlọ́run fífún ni Ọlọ́run tí wọ́n ti ṣọ́ọ̀ṣì ẹ̀ pa tí ò ti tọ́ríjì sẹ́ńtà òrìṣà pàṣẹ ẹ̀kọ́ Ọlọ́run tó léwu ni. Tọ́ríjì sẹ́ńtà tó lọ wá tí ẹ má jẹ́ kí mọ́dé àwọn sọ wá di wàhálà o, mọ́dé àti bà kankan jẹ́ o. Òun lọ àwọn ọmọ ìjọ ẹ lọ sí tọ́ríjì sẹ́ńtà olórìṣà tó ló báwo lè rásán wọn fi máa dé gbogbo ẹ̀dọ̀ òrìṣà ní òun kó òrìṣà yẹn nù. Kí ló fẹ́ fòrìṣà gbèrè nígbà tó o bá ti gbé Jésù Kristi ni? Ó lọ Ísírẹ́lì olóhùn pé gbogbo ẹ̀ ní òkú tó wà nínú odò olóhùn pé mi ẹni bá ti ń gbé èsùn ní èsùn ní o. Mo sọ fún yín nípa ẹlọ́wọ́lógbò rẹ̀ gbogbo ẹrù tó bì lórí ẹrù rẹ̀. Bóò ní ìránṣọ́ náà ti máa sọ pé òun gbé èsùn mi torí èsùn ní òrìṣà ní ìní gbé èsùn mi o. Ẹ̀yin tí ẹ ti gbé Jésù mi ẹ̀ ní gbé èsùn mi o. Bíbélì wí pé ẹni tí ń gbénú wájú ẹni tí ń gbénú Jésù ní bóò ní o tún máa dé ní òrìṣà wá dé ìdájọ́ kò wá ní o gbé mi. Christianity ní ìdí ìrànlọ́wọ́. Ẹni ìrànlọ́wọ́. Ọlọ́run ọdún tó kọjá orúkọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ní Christ for all soul ministry. Nígbà tí ó tó dọdún báyìí, ó sọ pé ṣọ́ọ̀ṣì ti di God of white calling Ọlọ́run fi fún. Kò dẹ̀ sí tó jẹ́ funfun ní Bíbélì bí kò ṣe pé mímọ́, ètò tó dájú, ètò mímọ́. Kí ni túmọ̀ Ọlọ́run fi fún àwọn ìtábù ní ìjọba ayé, ìjọba òkèèrè? Ìtí mo torí ẹsẹ̀ lè ní pé body of Christ ní ìdí ìrànlọ́wọ́. Ní ìrànlọ́wọ́. Mo rí láìpẹ́ mo rí nínú àpà nínú igbó. Olúwa sọ pé agbègbè mo rí ẹ pé ìgbà kan bọ̀ very soon. Ayé òní láti rẹ̀ mà fún àwọn àgbàgbé rẹ̀. Gbogbo àjọ òkìkí tó ń ṣe òní ní ìtumọ̀ àwọn èèyàn níbi rẹ̀. Dàmínà ànádà. Dàmínà tó pariwo tọ́dà. Òkìkí orí méjì ọ̀pẹ́pẹ́ lọ. Èrèlú àgbáyé dà. O ti lọ very soon ẹ máa wò. But a ní ìlàdí gbàdúrà fún wọn. Àdúrà tá a ní ìlànà gbàdúrà tó wọ́n ní ìrànlọ́wọ́ gbogbo àwọn tó ń tẹ̀lé. Ẹni tó lọ sí Ọ̀ṣun lọ́sẹ̀ ó lọ Iléṣà ó lọ sí Ọ̀yọ́ kí ló dé tó lọ wọ ààfin Ọ̀yọ́ àwọn òrìṣà tó wà mẹ́kan ká lọ kó wọn. Bóò ni wọ́n ìránṣẹ́ Ọlọ́run sì máa lọ bá òrìṣà jà. Ẹjẹ́ ìṣọ̀ kankan fún yín ẹ̀yin ọmọ Ọlọ́run kárí ayé. Ní ayé àwọn bàbá wa bí ẹnìkan bá ń so òrìṣà ẹni tó ń so òrìṣà yẹn làwọn bàbá wa máa rẹ́ẹ̀sì tó máa kó òrìṣà rẹ̀ wá tí wọ́n ṣe kí ló tí wọ́n dáná sún. Ṣùgbọ́n ní ìsìn ìtawárí nínú gbọ́dọ̀ ọ̀ka àwọn wòlíì máa lọ síwájú iwájú oríta wọ́n lọ gbé ẹbọ wọ́n wá ṣe fídíò rẹ̀ wọ́n wá ń bó òrìṣà jà kí ló kàn ẹ́ kan ẹgbẹ́ ẹlẹ́bọ ṣe bí ẹni tó gbé ẹbọ lórí ìta mẹ́ta ló yẹ kó ṣe fídíò kó fi agbára lọ́rùn rẹ̀ yí padà kó má gbé ẹbọ mọ́ bóun ló ṣe rí ẹbọ lẹ́kọ̀ọ́ tó lọ́ fẹsẹ̀ tádànù lórí ìta tí ẹbọ yẹn ni tó lọ gbé ẹbọ ẹ tó fẹ́ gbé ẹbọ yẹn tó bá ṣe fídíò tí ẹbọ la fẹ́ pa
ìparun ni àbí èṣù tó wọnú ọkàn àwọn tó ń gbé ẹbọ ní ìgbà tí Christianity bẹ̀rẹ̀ yóò máa bọ̀. Bàbá yìí ní ìsìn oúnjẹ mú sí báwo àgbẹ̀kọ̀ fún bàbá rẹ̀ jẹ́ olórí ìmáàmù olórí ìmáàmù ní kí lórúkọ ìlú wa ìrámìdí pátápátá kìí ṣe bàbá ní ìsìn ó wá ju gbogbo nǹkan yẹn sọnù ó gbá lọ́dún. Ìṣòro wà ní Nàìjíríà ní ìsìn o. Ní ìgbà yí àwọn bàbá wa kìí ṣe ẹbọ làwọn bàbá wa bá jà. Ẹ̀mí ẹbọ tó wà nínú ọkàn wọn ènìyàn nígbà tá a bá gba ènìyàn tán ènìyàn wá mú àwọn bàbá lọ lóòrìṣà rẹ̀ adánáṣún agbálẹ́sùn bọ́tí tí àwọn Nàìjíríà pàṣẹ àti wòlíì báyìí ẹbọ oríta làwọn lọ bá jà à ń lọ sí Israel nígbà tí ó yẹ ká máa sọ rere a bá wa lẹ́nu rere ẹ̀ sọ̀rọ̀ a bá wa lẹ́nu rere kò ní bá wa nílé ọ̀sán agbára lẹ́nu rẹ̀ bí Jésù bá dé o agbára lẹ́nu rẹ̀ bí Jésù bá dé agbára lẹ́nu rẹ̀ kò ní bá wa nítorí ṣẹ̀dá ọ̀la ọ̀sán agbára lẹ́nu ẹ̀rọ ó wá di òrì ẹlẹ́bọ̀ fẹ́ bọ̀ ẹ̀ kí ló kan tó wòlíì bẹ́ẹ̀ kí ló kan tó wòlíì bẹ́ẹ̀ tí ẹ bá jẹ́ tòótọ́ ọmọ Ọlọ́run ní ẹni tó ń ṣe bọ́lẹ̀ máa yí padà kò sí tó kàn ní kan bọ̀ ẹ̀ àwọn bàbá wa nígbà yẹn ẹni bá ṣe gbọ́ olórí ìta ìlú agbẹ̀dẹ́sùn àwọn ni ẹ kó oògùn gbogbo àdáná ṣoṣo mẹ́rin ní ìsìn ẹlò máa lọ wájú òrìṣà ẹlẹ́ òrìṣà Ọlọ́run wà láàyè o ẹ sọ pé ẹlẹ́ Ọlọ́run wà láàyè o ibi tá a pàdé ni kí ni mo fi lè so Christianity ní ìlọ ìrànlọ́wọ́ a ní ìrànlọ́wọ́ Trump tí Nàìjíríà lọ hásábá láìpẹ́ yìí ẹ máa wo ìpẹ̀yẹ kó tó parí ìjọba ó máa ń ní fọ́ọ̀mù náà lára tí wọ́n bá yọ àbí kó rí wàhálà ńlá kan lọ́kọ́lẹ̀ Trump fún ara rẹ̀ ní ìlú finally kí tó gbàdúrà fún láàárọ̀ kí tó gbàdúrà fún wọn ẹ má gbàgbé Ọlọ́run fi ìkan lákàá wọn mo rí adé àwọn ọba adé kí mo wí àwọn ẹgbà wọnú àwọn adé ó wá wọ ẹgbà wọnú àwọn adé ẹgbà wá jáde nínú adé ó wá wọ governor office Ọlọ́run àwọn ọmọ tó sọ fún mi pé ó dọjọ́ tí ìjọba Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tí wọ́n bá yọwọ́ láti máa bá orí adé jà àbí láti fi àwọn orí adé àwọn bọba sí ìpèkù wọn kọ́dọ̀dọ̀ ẹ̀ kí ìjọba yẹn kí wọ́n tó lálàáfíà. Ọlọ́run lè sọ fún mi pé ọba àwọn bá sọ fún mi pé kí ìpínlẹ̀ ọ̀nà sílẹ̀ ẹni gómìnà tó bá ti gun orí àléfà tó bá ti kọlu ipò ọba tó ti wọ́ àwọn ọba ńlẹ̀ yóò bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n kò ní ṣe kí ni kò ní parí ẹ̀ dáadáa ṣùgbọ́n kí àwọn ọba kí wọ́n dúró láti ní Ọlọ́run kí wọ́n lè fi àyè wọn sí ipò ọba tó ní àwọn ìdààmú orílẹ̀-èdè yìí ó dìgbà tí ìjọba orílẹ̀-èdè ò bá dààmú àwọn ọba mọ́ tí wọ́n kó ní àwọn ọba kéré tí wọ́n dẹ̀ fọwọ́rọ́ ipò àwọn ọba
tí wọ́n fọwọ́ rọ sẹ́yìn, kí àwọn ọba tó bá dẹ̀ gbọ́ wa gbogbo kí wọ́n lo ọjọ́ tí election, ọjọ́ tí gọ́ọ̀mẹ̀ntì bá ti announce election, ká máa lo déètì yẹn ní oṣooṣù, ká máa fi gbàdúrà, ká gbé adé lórí, ká máa fi gbàdúrà fún ilẹ̀ Yorùbá, ká máa fi gbàdúrà fún Nàìjíríà, káwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo kí wọ́n máa lo déètì tá a bá fẹ́ ṣe election, kí wọ́n máa fi gbàdúrà fún orílẹ̀-èdè pé wàhálà tó wà níwájú orílẹ̀-èdè Olúwa nílùú náà ìdòdó ló rẹ̀ ṣe ìdòdó.